ẹ ò gbà tí wọ́n polówó lórí rédíò ìjà mẹ̀kúnnù o ìjà mẹ̀kúnnù o ìjà mẹ̀kúnnù o àjàkálẹ̀ àrùn wá dé ẹ̀kúnnù nífẹ̀ẹ́rùn lọ́lẹ̀ yìí o ẹ̀yin ìjọba wa olúwa èmi ni agbẹjọ́rò fún ìjọba gẹ́gẹ́ bí ẹjọ́ tí à ń bá bọ̀ láti lórí ẹ̀sùn tí ọ̀gbẹ́ni Fọlọ́runṣọ́ Adéníjì fífi pa àwọn olóṣèlú wípé gbogbo ìlọsíwájú gbogbo àǹfààní tó yẹ kí aráàlú ó máa jẹ àwọn olóṣèlú wa wọn fún wa lọ́wọ́ sẹ́yìn. òun ló jẹ́ kí lọ gbé ẹlẹ́rìí pàtàkì kan dìde láti lè wá pín ọ̀rọ̀ mi lẹ́yìn ilé ẹjọ́ yìí bí ilé ẹjọ́ bá gbà mí láàyè láti gbé ẹlẹ́rìí náà jáde. tó bá jẹ́ pé ohun tó máa ran ilé ẹjọ́ yìí lọ́wọ́ lórí ẹjọ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jáde. orúkọ ẹlẹ́rìí ni ọ̀nàrẹ́bù Adébùkọ́lá Adérẹlé Akínadé. ọ̀gbẹ́ni Adébùkọ́lá Adérẹlé Akínadé. Yes, my lord. Olúwa mi orúkọ mi ni ọ̀nàrẹ́bù Adébùkọ́lá Adérẹlé Akínadé chairman Ìrèwọlé local government. ọ̀nàrẹ́bù ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá mi sọ ìwọ̀nba èyí tí ojú yín tó lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn fún ilé ẹjọ́ yìí. Olúwa mi olóṣèlú paraku ni mí mo ti lo ọdún mẹ́rin àkọ́kọ́ as chairman ní local government mi another 4 years ni mo tún lò lọ yìí ìyẹn fún mi ní opportunity láti mọ ìṣe ìwà àwọn ẹ̀dá àwọn tí a ṣèjọba lé lórí. Olúwa mi ṣe rí alága tí ó kó mẹ́ẹ̀ tí mo fi gbà pọ̀ ọ̀nàrẹ́bù Ọlákúnlé Yusuf ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nígbà tó wà mẹ́ẹ̀. ṣé wọ́n rán èèyàn wa tí wọ́n ń complain sí wọ́n jẹ́ aláìmoore ẹ̀dá tí nǹkan kì í jọ lójú ni bí bẹ́ẹ̀ kọ́ kò yẹ kí èmi tẹ́ ń wo wájú yìí kí n tiẹ̀ gbégbá ìbò kí n wọlé rárá kò yẹ kán ní ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan tí alága ṣe. Olúwa mi ẹ wo gbogbo èrè tí wọ́n rí lórí epo tí wọ́n fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀nàrẹ́bù lò dáadáa. ṣé ti ọ̀nà ni tí àwọn aróko ráyè kó jẹ wọ̀lú àbí tí omi ìgbàlódé àbí tí iná tó ń tàn ṣùgbọ́n ìwà amóore táwọn aráàlú fi hàn kò jẹ́ kí wọ́n mọ iye ẹ̀. Olúwa mi inú mi dùn gan yín pé mo ti jẹ́ olóṣèlú. ẹ wo àwọn èèyàn wa yìí wọ́n ti ta ọjọ́ ọ̀la wọn wọ́n ti ta àtàwọn ọmọ wọn pẹ̀lú torí nígbà tí èmi fẹ́ dìbò wọ́n jẹ́ kó fi yé mi pẹ̀lú ìṣe àtiwá yìí pé owó ni mò ń bọ́ àdáká tó lè dìbò fún mi. Olúwa mi 300 million naira ni mo kó wọ̀lú láti ìlú London gbogbo ẹ̀ ni wọ́n bá mi náà tán gbàtà kádó sí primary ẹ̀ tó ralẹ̀ ẹ̀ tó gba mọ́tò àwọn owó ọ̀tọ̀ bá kóra tó bá fẹ́ ṣe mítìn ilé mi náà ń bọ̀ mo pa màálù títí oṣù mi ìgbà tí máa wò lọ tí máa wò bọ̀ owó tó yẹ kó wọ local government mi gan láàrin ọdún mẹ́rin ó jẹ́ 450 million. Olúwa mi 300 million naira tí mo mú wọ̀lú àti 100 million naira tí mo lọ yá báńkì gbogbo ẹ̀ mo ná tán nípa ìbò yìí torí gbogbo wọn náà gba 2,000 naira kó tó di pé wọ́n tẹ̀ ìka fún mi. mo wá sí gbogbo owó tó máa wọ local government ní ọdún mẹ́rin Olúwa mi ó jẹ́ 450 million mo dẹ̀ ti ná 400 million kò kan owó èlé tí fẹ́ san lórí ọ̀rọ̀ báńkì. ṣé ẹ mọ̀ pé dandan ni pé kí n kọ́kọ́ mú owó mi kí n kọ́kọ́ yọ nínú owó àpò péréte. wọ́n dẹ̀ tún fi yé mi pé tí wọ́n bá tún fẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì màá tún ná owó tó jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀nà wa dà torí wọ́n ti gba ẹ̀tọ́ wọn kó tó di pé wọ́n fi mí sí orí àga alága. ẹ wá bá mi béèrè lọ́wọ́ wọn aráàlú yìí ìjà rí ẹnìkan tó béèrè lọ́wọ́ mi pé níbo lọkùnrin ti rówó tó ń nà níbo ni kí ni background mi gan ilé iṣẹ́ wo ni mò ń ṣe lọ́wọ́ kó tó di pé mo wálé ìyẹn ò kàn wọ́n káṣá ti di pé mo yọ owó fún wọn wọ́n ti jẹ́ dòdò Olúwa mi wọn lè sọ òdodo wọn jẹ́ mọ̀ pé ọjọ́ ọ̀la wọn ni wọ́n ń tà
tí wọ́n yàn máa dùn mí bí ó ṣe ọjọ́ ọ̀la ọmọ wọn àti tọmọ ọmọ wọn tí wọ́n ń tà. Olúwa mi, tí ẹ bá gbà mí láyè mo fẹ́ pe ẹnìkan láti jẹ́rìí sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ torí tá a bá máa wí olóṣèlú. ẹ pè jáde. ẹ ṣe Olúwa. Inspector Skede. Inspector Skede. Olúwa mi mò ń jẹ́ o. Inspector Skede. So rántí ìgbà kan tí mo pè ẹ́ torí pé ó súnmọ́ mi dáadáa tí mo ní mo fẹ́ gbé owó kan fún ẹ pé kẹ́ ẹ fi tú gbogbo àwọn mọ́tò tó dẹnu kọlẹ̀ àti àwọn ọlọ́pàá kí ayé wọn lè dá ká fi tún ayé wọn ṣe. ọ̀rọ̀ Skede sọ pé mo mọ owó ẹ̀ dáadáa mo fẹ́ fún ọ ní 1.5 million sí láti gbé lọ sí station yìí kó fọ́gà yìí sórí gbogbo àwọn mọ́tò tó dẹnu kọlẹ̀ máa fẹ́ kẹ́ ẹ repair torí láìpẹ́ yìí máa nídìí kẹ́dẹ̀ tún gbogbo bẹ́ẹ̀ kù sórí bàbá president àmọ́ tó wà local government yẹn mo fẹ́ là ọ̀bọ̀ tó ń pèrè Nurudeen Yusuf Ọlákúnlé ìfẹ́ là mo fẹ́ fúlọ̀ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé with your help àtàwọn others tẹ́ bá ti cooperate kò sí problem ṣùgbọ́n. Alhaji ẹ ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ṣe ní nǹkan tí mo fẹ́ kẹ́ yẹ ká ṣe ni pé mi ní fẹ́ kẹ́ announce iye tẹ́ fún wa ṣe tẹ́ bá ti gbóhùn yẹn fún mi mo mọ ọgbọ́n tá a máa dá tá a máa fi ṣe yẹn tẹ́ pé tẹ́ bá lọ sọ pé iye báyìí lẹ fún wa tọ́wọ́n tó kú wa bá ti ń gbọ́ àbí tọ́gà bá ti ń gbọ́ wọ́n máa lérò pé ẹ̀ ń fẹ́ ká pè fún wa bóyá ẹ fẹ́ lọ fún ṣáàmù àbí nǹkan bẹ́ẹ̀. ẹ fẹ́ máa fi tu wa lójú campaign náà ní síbẹ̀ yẹn èmi mọ́ mi wọ́n tá a máa bọ́ kà sọ ẹ̀yẹn sáà ẹ má wọ̀rí tẹ bá wá síbẹ̀ náà ni ẹ kàn sọ pé ẹ̀rọ mi sí ọ̀gá àbí nǹkan bẹ́ẹ̀ tó àwọn bá ti máa. Mo kí gbogbo yín ẹ̀yin agbófinró wa mo wá síbi láàárọ̀ fún ìdí kan àbí méjì àkọ́kọ́ náà mo wá kí yín kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe gan tó jẹ́ pé gbogbo àtàwà ládùúgbò gan à ń filẹ̀ Ọlọ́run adé máa ràn yín ṣe. Ẹlẹ́ẹ̀kejì mo wá láti wá wo ìgbésí ayé yín àti gbogbo àwọn tó wà ní surroundings yín gẹ́gẹ́ bí station yìí ṣé mo pé ìjọba a lè dá àwọn nìkan dá iṣẹ́ yìí irú àtà nífẹ̀ẹ́ ìlú wa lọ́kàn báyìí gbogbo nǹkan tá a bá fi lè ṣe ìrànlọ́wọ́ ìyẹn ni mo fẹ́ ṣe fún ilé ni mo dẹ̀ ti rí ọ̀gá àgbà tó wà ní police station mo ti gbé àwọn owó kan tí ó ní ìtumọ̀ fún wọn èyí tó jẹ́ pé wọ́n á máa ṣàlàyé fún yín tó bá yá lẹ́ẹ̀kan sí Ọlọ́run á máa fún iṣẹ́ àdé máa wà pẹ̀lú yín o mo dẹ̀ ní ìrètí pé ẹ fi ọwọ́ so wọ́pọ̀ pẹ̀lú mi nígbà tí àsìkò bá tó ẹ ṣe gan. so kọ́ńgà ẹ ṣe gan ẹ ṣe sà. sọ fún ilé ẹjọ́ yìí èló ni mo fún ẹ pé kó fún àwọn ọ̀gá yín. 1.5 million. 1.5 million. Inspector Skede èló ló fún ọ̀gá yín èló ló fi jíṣẹ́. gbàtẹ́ gbé owó yẹn fún mi táyìn gbà yẹn mo ní problem kékeré kan gbà yẹn. àlẹ́ ló fi jíṣẹ́ sọ fún ilé ẹjọ́ èlé tó fi jíṣẹ́. 350,000. 350,000. níbo ni balance 1,150,000 wà Inspector Skede. àdúrà mi ni pé ọlọ́mọ ẹ̀ka níṣòro nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo sọ pé mo ní ọ̀rọ̀ ìṣòro kékeré kan ni. Olúwa mi ara ìwà ẹ̀dá nílé àbí olóṣèlú lẹ́yìn tí mi bá sọ̀rọ̀ olóṣèlú kọ̀ Kọ́pà Ọlásìkún tí wọ́n dá dúró tán ní fẹ̀sùn pé wọ́n gba 2020 naira pẹ̀lú àwọn yòókù ẹ̀ inspector ìlú mú wọn ó sì kó 1 million plus ó kò jẹ. àgbẹ̀ màálùú wa ń dájọ́ abájíyẹ nílùú yìí náà. bí gbogbo ẹ̀ bá tẹ̀ ń kú olóṣèlú ẹ wo ọmọ Fọlọ́nṣọ́ yìí òṣìṣẹ́ local council ni driver náà gbà fún ṣùgbọ́n òun gan ti gba 5,000 lọ́wọ́ mi kó tó di pé ó dìbò fún mi rárá ìyẹn ò tó tẹ́ síbẹ̀ Olúwa mi èèyàn náà àwọn fámílì ẹ̀ 16 ló kó wa gbogbo wọn ni mo fún 5,000 àkáǹtì wọn ni kí n kọ̀ ẹ́ sí ẹ wá ṣe tán sí ẹ ní àwọn olóṣèlú lólè ní wa èmi gbà mí jiyàn tí àwọn aráàlú bá sọ pé o lè ní àwọn politicians àwọn gan gbéwìrì dẹ̀ ní bàbá olè ni ẹ jẹ́ ká